Tára wọn bá dẹ̀ ti yá wọn tó darapọ̀. Wọ́n sì tí tó bá débẹ̀ tí àwọn wèrè bá lọ bù jẹ́ pọ̀. Àwọn kan ṣáà ló ń tọ́jú wọn bẹ̀ wọ́n ṣáà gbéyàn kan jẹ ìgbà tó ń ṣe kó máa lọ bá wọn sùn bẹ̀. Kò ní sọ fún yàn kó fẹ́ búyàn jẹ. Mi ìṣe àkókò sọ wípé bí ń pa wá àkànlò ni mò ń bọ̀ yín mò ń bọ̀ bàbá yín mi lára ro mí. Tí mo ní kí yẹn bá mi ṣe òun kọ́ ló ṣe yìí. Tèmi kọ́ lọ bá mi. Láìpẹ́ ń sọ̀rọ̀ yẹn. Láìpẹ́ ń sọ̀rọ̀. Ẹ wo náà owó gidi náà fẹ́ san fún wọn ṣùgbọ́n náà lọ. Lọ sọ́gbà rẹ̀. Ṣé báwọn kan náà máa post lọ sí symmetry kán lọ kàn wọ́n tó ṣiṣẹ́ ní ìtọ́síyàn sí kókó lọ ka àwọn èèyàn lásán èyí ìgbà o fẹ́ sọ̀wọ́ nù èyí tí wo pépà títí sí ọdún mẹ́wàá náà wà báwo la ẹ máa ṣe. Ó sì ní kí ló dé sí gbogbo ṣe ń lọ ìlọ́yẹ̀ kó máa lọ. Ẹ jẹ́ ká ní sùúrù ká fi gbogbo ẹ̀ síwájú Ọlọ́run. Mi kí wọ́n gbàṣẹ́ lọ mi kí n tó má rí mi ìgbà náà kí n má dìpẹ́ndì lé olórí tó dùn mọ́. Èmi tẹ dìpẹ́ndì lórí ṣé mo sọ fún yín pé ara ro mí ni àbẹ́yìn kọ́lẹ̀ ń ṣe jẹlẹ̀ ń ṣe mi fún gbogbo onílé látijọ́ yìí tẹ́mi náà bá ṣe kò léèwọ̀ ẹ wo ẹ̀mí sùúrù obìnrin láyé Ọlọ́run jẹ́ kí nǹkan dáadáa kó máa yín kan gbogbo wa ẹ wá lọ jókòó ẹ lọ jókòó ẹ kú bẹ́ẹ̀. Alhamdulillah rabbil alamin. Iṣẹ́ tẹ́ ẹ gbé fún mi mo ti ṣe. Mo gbàdúrà gan, mo gbàdúrà lọ́pọ̀lọpọ̀ torí Ọlọ́run bá sọ wípé àdúhàù sẹ́fìlì mùmínì àdúrà ní ìdáfáwà mùmínì òdodo. Ṣé wá rí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ pátápátá ẹ̀yin lẹ fà á o. Bẹ́ẹ̀ ni. Gbogbo dẹ́gbẹ̀dẹ́gbẹ̀ èmi mo fà á. Bẹ́ẹ̀ni kíkẹ́ ni mo fi fà á. Adé ọmọ ọmọ. Today is a good day. Sweet mi mo bọ́. Mo ṣe dán. Ǹjọ́ mọ̀ pé àdúrà ń gbà o. Àdúrà máa ń gbà. Ó kàn rí mi ní kọ́rídọ̀ ni. Ẹ ti dé sà. Ẹ ti lóní kẹ́ gòkè lọ. Ẹ bá mi gbé fáìlì kíá mo ti sáìnì. Dọ́mọ̀ pé phase 1 phase 2 àwa la máa ṣe báyìí. Olúwa ò ṣe o àdúpẹ́. Sórí láàárọ̀ ńgbà tó ń sọ pé ìdùnnú lẹ máa bá bọ̀ ṣé ni mo ń ṣe àmín àmín àmín. Mo wá rẹ́rìn lọ́dún lọ́dún. Àdúpẹ́ fọlọ́run. Tí mo rò pé ọ̀kẹ́ ni wọ́n fún wa. Ìdùnnú náà ẹ ti wá sọ dìbànújẹ́ báyìí. Sọ kí ni dìbànújẹ́? Kí ni mo ṣe? Bó ló ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀gá náà mo ń fún ọ ní àṣírí ibi tí wọ́n lọ bó ṣe dùn tó ọkọ̀ wẹ́ pa tí bá ń dùn mọ́ èèyàn ló jẹ́. Mo ń bọ̀ wá. Kéne Mo ń bọ̀ wá bẹ́ẹ̀. kéne mo táwọn obìnrin ṣe rí báyìí náà kí lọ́lọ́ ṣe dáhùn obìnrin báyìí. Kéne ta ló sọ yìí fún ẹ? Ta ló sọ yìí fún ẹ o màmá tó ní ọkọ ẹ ti lọ rè gbéyàwó pamọ́ bìkan ó ti lọ fẹ́ yàwó bìkan ó rí yàwó lọ́dọ̀ mi èmi fẹ́ yàwó wọ́n dẹ̀ ń sọ yìí fún ọdẹ láti gbọ́. Fẹ́ máa kúrò fún mi. Sọ fẹ́ máa kúrò fún mi ni. Mo ń bèrè ni. Bàbá gbà ọ́. Ó fẹ́ máa kúrò fún mi. Bẹ̀nu sọ́hùn jẹ́ ká lòlò. Bọ́rọ̀ bá ṣe rí gan ni kò ṣe sọ. Adé bẹ̀ náà ń bí rẹ̀ bàbá sí ká lòlò. Dàkọ̀ ború. Lórí ọ̀rọ̀ tí ó ń sọ yìí o, mo fẹ́ sọ fún ọ, Ọlọ́run máa kó àwọn ọkùnrin yọ
nípa àwọn àṣetánì obìnrin torí pé kò sọgbọ́n tó lè dá wà á gbìyànjú títí wà á sáàrì sínú ẹ̀ náà ni ní òmọgbọ́n tá a lè dá sí sórí ọ̀rọ̀ ọmọbìnrin tá à ń sọ yìí tí ì bá ṣe ti àṣetánì èṣù kí ni mo wá débẹ̀. èṣù tẹ́ẹ̀dẹ̀ ń parọ́ ọmọ jẹ́jẹ́ lè tó kò lẹ́ léṣù burú. kí ni mo tó ń wá ẹgbà mi wò kí ni ń jó mi lọ́wọ́ tí mi ò rí lẹ́ẹ̀fi jó. wá gbọ́ ṣó rántí àdéhùn tá a dìjọ ṣe mo ṣàlàyé fún yín mo ní mi ò fẹ́ orogún. má bínú sórí foríjì mi mo sọ fún ọ wàá dá mi láre tó bá mọ̀ bọ́rọ̀ sí i bó ṣe wáyé máa sì ṣàlàyé ẹ̀ fún ọ níjọ́ tí mo bá ṣàlàyé fún ọ wàá dá mi láre mi mo sọ bẹ́ẹ̀. àwa dé ẹlẹ́bi. bí ẹ bá rẹni tó ń fọwọ́ ẹ̀fà tó léwu láìrò ṣàtúbọ̀tán tó wá ń ṣe kọ́ńtà tó lé fùrù kọ́kọ́ ẹ má bá wí ẹ má bàjá ọmọdé tó ń finá ṣeré tó bá jò lọ́wọ́ tán àwa mọ̀ kó léwu. rọra pẹ̀lẹ́ ọ̀ka ilẹ̀ dáadáa náà mama yín kọ́. mo travel dáadáa ní òde. Ojo ọmọ oní bàbá yẹn yóò sì fi kíákíá o ọ̀rọ̀ gidi máa bá sọ. ọmọ sí ọ̀rẹ́ wọ́n ní àwọn ẹ̀ travel. ó travel bó nìkan dáadáa. ẹkújọ mẹ́ta ó gbé wa ní tírátíra láti jẹ́ ìkìlódé. ọ̀rọ̀ kan mo ní kí n sọ fún ẹ mo sì lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi mechanic lọmọbìnrin kan bá dẹ̀ wá síbẹ̀ ìjọ ọmọ pé mo dẹ̀ wọ́ ọmọbìnrin mo ní bó la